Kitana tuna desafe kitana. Ida kobe wasina se dadu. Kobe abuna se dadu. Ọba kejì àyà bọ̀gá. Ṣàbùkí ni ni. Láti jáde lọ máa gbọ́ àwọn orin gbọ́ Wasiu Ayinde. Ó ṣe wọ láyé ń gbà ẹ̀ nìyẹn. So àwọn ni mo. Bọ̀ Wasiu lẹ kọ́kọ́ wọ̀. Yes, tana 84. Mo ṣe bẹ̀rẹ̀ sí. Ẹ ti bẹ̀rẹ̀ orin láti 84. Mo ti wà nínú music ti pẹ́ sà. Because ọjọ́ orí tí ń lọ àbòkè. Mo jìyà lọ́pọ̀ púpọ̀ gidi gan wo. Ọ̀pọ̀ fi mí ṣe yẹ̀yẹ́. Tí bá ti ń lọ èdè orin. Wọ́n ní kò lè lé ohun bọ̀ fún ló máa mú ẹ̀wọ̀n wọ́n ń pè mí lólófò àbò. Èkìtì ní. Bẹ́ẹ̀ni sà. Pasuma mọ òró bẹ́ẹ̀ jìnnà síkìtì. Báwo ni ohun yìí ṣe wá wọnú ara wọn báyìí? Àti tẹ̀lé Pasuma o, ò lè dá mi dúró. Wo ẹni tó wù mí mo tẹ̀lé, ẹni tó wù yín lẹ tẹ̀lé lọ. Mo sọ pé àìtètè mọ́. Mo jẹ́ kí n sọ́fà o, mi ò jẹ́ kó ètè rí mi nígbó. Àwọn ní àbókí ọ̀gá ńlá mọ̀ tó ń kọ Paso. Àwọn èèyàn pọ̀ tó ń kọ. Nínú gbogbo àwọn yẹn ta lọ́n lè kólẹ̀ pé kẹjọ wá ṣe competition Paso sẹ́lù lè bá yín pé aláyẹ jẹ́ ń sún sẹ́yìn. Kò sẹ́ni tí ó fẹ́ máa kọ Paso bóyá wọ́n wà ní láì Paso tí ẹ̀rọ àwọn máa bá. Lọ́ bá gbé yín sẹ́gbẹ̀ẹ́ Taye Currency sí ẹjọ́ máa fà. Àwọn máa kọrin lọ. Mo fẹ́ dá challenge kan lẹ̀. Ẹ bá rẹ́ni tó lè kọ Pasuma bí arákùnrin ṣe ń kọ ẹnìkan tí lóhùn àgbé 500,000 lẹ̀. Oyin Alábí Pasuma ìbábára kàtó. Àǹtí kílẹ̀ ń tà. Oyin àti kílẹ̀ ń tà. Nínú Pasuma wọn ni èlò lówó rẹ. Ọ̀gá ló máa sanwó ẹ̀. Ọ̀gá mi sọ àbókí ló sanwó ẹ̀. Ẹ̀yin lẹ sanwó tìbí tẹ̀wọ́ àbókí ló sanwó ẹ̀. Kí ló wá dé tójọ́ mẹ́ta tí ẹ ti ṣe rẹ́kọ̀dù gbẹ̀yìn? Kí ló ṣẹlẹ̀? Ọdún tó ti pẹ́ sẹ́yìn olórin kan jáde ó ti fẹ́ lé ní 20 ọdún. Ó ní òun lọmọ yín na tó ń kọ fújì, òkúrò tó ń kọ fújì Sunny tí Adéṣọ̀kan. Ẹnìkan la tún gbé wá àbókí tó ń kọ fújì ni ẹ tiẹ̀ kọ́kọ́ gbóhùn ẹ̀ náà. Àbókí ọ̀gá ńlá Adébẹ́wàjì Junior Pasuma rẹ̀ o. Àbókí káàkọ́rin tó àpá kàfi kọ́mọ̀ lọ́gbà ìwà lání o. Èkàgbèjà kàfi kọ́mọ̀ léde o. Iṣẹ́ fọ́bù ọmọ àwa lání Akérègbélé tó bí bàbá ni àdòjẹ fún Àbókí. Gbogbo ìdí ẹ̀bà mi là o, òun yóò ń Àbókí. Gbogbo ìdí ẹ̀jẹ̀ ká ń jò ó yá o. Òkè Ìbàdàn lórí tí Àbókí tó ń kọ fújì. Lọ́dún tí ò bá gbẹ sí ọ̀tọ̀ọ̀tọ̀ yẹn ló máa gba àsìnà tí ṣúgà ẹ̀ṣẹ̀ ti gbọ́. Eléyìí tún yàtọ̀ o. Sunny tí Adéṣọ̀kan lọmọ yín na tó ń kọ fújì. Àbókí tó ń kọ fújì la tún rí yìí o. Kí lorúkọ yín gangan? Orúkọ mi ni Saheed Adébẹ́wàjì. Saheed Adébẹ́wàjì. Ṣàbókí ni yín ni. Òkè Mẹ́sẹ̀kìtì sánilẹ̀ dájì mi èjìyàn tó táyé. Ọ̀rọ̀ àgbọ̀nà sánilẹ̀ ìyá mi Àyìnkẹ́ Abíọ́lá òyìn mi lọ́mọ láàánú mo lè o. Ọmọ ojúgbẹ́ lójú yẹn gbọ́kọ̀. Ọmọ ajá mi sẹ́kùn lè kúrò mi sẹ́kùn gòkè ọ̀ra. Òfin dọ́mọ ẹran lọ́ra. Adébẹ́wàjì máa rí Àbókí. Yorùbá ni mí sà. Ẹ ń bò l'Àbókí ti wá jáde. Ìgbà táwọn wá network kiri ń gbà yẹn lóhun tí mo lọ sí. Network wo lẹ̀ ń wá? Àwọn wá promoter. Okay. So Ọlọ́run wá ṣe jẹ́ kí n ṣalábàápàdé ọ̀gá mi kan gbà yẹn Uncle Dami Ọláwọlé Alphabet Production. Alphabet. Yes. Tó ṣe kónkóló. Tó ṣe tẹ̀kómà. Bẹ́ẹ̀ni Sáfẹ́jú Àmàmà. Sáfẹ́jú Àmàmà. Ṣáńkóra Sídíà. Dami Music. Bẹ́ẹ̀ni sà. Okay. Ibẹ̀ ni láti mo dọ́dọ̀ wọn àwọn pé jẹ́ ká lo mẹ́tọ́ọ̀dù pé Àbókí tó ń kọ fújì. Àmì náà ẹ mọ̀ nǹkan tí mò ń wá náà mo rẹ̀ accept àdẹ̀bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ lé lórí ńgbà yẹn lọ. Bọ̀ báwo lẹ̀yin ṣe bẹ̀rẹ̀ orin gangan? Báwo lórin ṣe pàdé yín? Orin jẹ́ nǹkan tó yẹ pé láti kékeré ló ti wà nínú ẹ̀jẹ̀ mi. So àtẹ̀wọ̀ mọ́ bàlá àwọn mẹ́ni tó kọ́wọ́ ṣùgbọ́n mo mọ̀ pé iṣẹ́ ẹlẹ́dùn máre ṣàtì àmọ́ ní ìní o. Ọlọ́run ló fún mi lẹ́bùn orin. Òun kọ́ lọ́wọ́ ẹnì kọ̀ọ̀kan Àbókí ọ̀gá lá. Òun kọ́ lọ́wọ́ ẹnì bọ́dí o. Ìmọ̀tọ́ lọ́wọ́ fún mi lóyìn láti kékeré mi Àbókí ní fújì. Lábí fújì èèyàn Junior Pasuma rè o. Mo ti ń kọ́ ibẹ̀ àjẹ́ Àbókí. Ọba ni wọ́n jẹ nílé tí ilé bàbá mi bẹ́ẹ̀ tí. Níbo nìyẹn? Òkè Mẹ́sẹ̀kìtì. Ṣọ́mọ Èkìtì ní yín ni? Bẹ́ẹ̀ni sir. Okay. So ilé ìyá mi ni wọ́n ti ń ṣe ọ̀jẹ̀. Àwọn ni alárìnjù nílé wọn. Okay. So bí wọ́n ṣe bá ní. Èkìtì lẹ gbé dàgbà?
Mo gbé díẹ̀ lẹ́kìtì bẹ́ẹ̀ ti Kwara, Ọ̀ṣun state bẹ́ẹ̀ mo. Ọ̀ṣun àbọ̀ṣun. Ọ̀ṣun state. Ìgbà tí mo wà ní kékeré yẹn tó bá ti rán mi iṣẹ́ tí n bá ti jáde lọ mo máa ń gbọ́ àwọn orin, mo gbọ́ Wasiu Ayinde, mo gbọ́ Snow Peters, mo wá mo rí pé àwọn kíní yẹn yàtọ̀ síra wọn, èwo ni mo lè tẹ̀lé nínú àwọn méjèèjì. So ti Àyìndé lolóyin àkọ́gbárí mú Àyìndé lolóyin àkọ́gbá mo ṣe wọ láì yẹn gbà yẹn nìyẹn. So àwọn ni mo. Bọ̀ Wasiu lẹ kọ́kọ́ wọ̀. Yes, tana 84 mo ṣe bẹ̀rẹ̀ sí. Ẹ ti bẹ̀rẹ̀ orin láti 84 ni. Mo ti wà nínú music ti pẹ́ sá. Láti 1984. Yes, ìgbà yẹn mo kéré mo ti wà nínú ẹ̀. Ìgbà gangan la máa sọ pé ẹ bẹ̀rẹ̀ professionally. 1996 ni mo bẹ̀rẹ̀ iṣẹ́ fújì pé mo mú fúlẹ̀. 1996. Now 84 yẹn ẹ ń lọ ẹ ń gbọ́ àwọn orin bẹ́ẹ̀ Talasiu, Wasiu Ayinde nǹkan kan. Kí ló wá mú inspiration kẹ́yìn náà bẹ̀rẹ̀ orin tí àti pé ńgbà tẹ́ bẹ̀rẹ̀ orin ta lẹ fi bẹ̀rẹ̀? Orin Déwálé Àyùbá ni mo sábà máa ń gbọ́ ńgbà yẹn. Balẹ̀ ilé ẹ̀wẹ̀ so irú àwọn orin bẹ́ẹ̀. Ọ̀rọ̀ ẹ̀bọ́ ló tún bọ̀ yóò lámẹ́tọ̀ sọ́jọ́ fẹ́ sọ làwọn fẹ́ gbọ́. Èyí tó kọjá lọ jẹ́ àlẹ́nu fún wa ṣe bí wọ́n lò lórin. Ọ̀rọ̀ yìí fẹ́ ọ̀rọ̀ yìí fẹ́ wa ó ṣe pàtàkì ẹ jẹ́ ká ló fẹ́ fúnra wa. So orin yẹn ni mo fi bẹ̀rẹ̀. Kí ló dé tẹ́ tún kúrò lórí Àyùbá tẹ́ wá lọ sórí Pasuma? Mi kì í ṣe pé mo ń kọrin bí Àyùbá bẹ̀ tó láì yẹn ni mo tún gbọ́ dáadáa ń gbà yẹn. Ok, láì ní Àyùbá lẹ̀. Èmi ò mọ bí mo ṣe débẹ̀. Mo fi sọ pé àtẹwọ́ mọ́ bàlá wọn mẹ́ni tó kọ́ wá bẹ́ra jò. Bó ṣe wọ́n lọ òun sátì ló ṣe ṣe. Àní bó ṣe wù láìwá ìdù ló ṣe ṣe òun ló fún mi lóhùn yìí ọgbọ́n pẹ̀lú oyè tí mo gbé kọrin. Concept tí olórin ń kọ àbó fẹ́ dá challenge kan lẹ̀. Tẹ́ bá rẹ́ni tó lè kọ Pasuma bí arákùnrin ṣe ń kọ, tá bá rẹ́ni tó lè kọ ní bí Àbókí ọ̀gá ńlá tó lè kọ Paso ní láìní ẹ̀, ẹni tó bá ẹ mú wá ẹ jẹ́ kí n rí, ẹ pe nọ́mbà mi fi nọ́mbà mi síbẹ̀ 500,000 wà ńlẹ̀, ẹni tó bá lẹ́mìí ẹ̀ kó wá wọ̀. Tẹ́ bá rẹ́ni tó lòun ní level Paso ó ń ṣàròyìn olórin táyé mọ́ o, tó bá jẹ́ ọmọ kan ló wà ládùúgbò yín tẹ́rí pé ó ń kọ Paso gangan tó lè bá tákù, ẹnìkan ti fi 500,000 lẹ̀ pé kán jọ fà fún wọn Paso kan. Onídẹ̀bẹ̀ ti jẹ́ kékeré káwárí tó pọ̀ ńlá. Àbókí ọ̀gá ńlá àlùbáríkà sọ mo bẹ̀rẹ̀ ní tẹ̀yìn yá. Àlùbáríkà sọ mo bẹ̀rẹ̀ ní tẹ̀yìn o. Ọmọ tàbí sílẹ̀ ìwé tó kàwé yege. Ọmọ tàbí sílẹ̀ iṣẹ́ tó kọ́ṣẹ́ yege. Ara àlùbáríkà tí mo wé. Àlùbáríkà ni mo tọrọ. Àlùbáríkà mo sọ. Adé ìbẹ́wájú mi Àbókí ọ̀gá ńlá èmi Junior Pasuma náà rè. Ọmọ bàbá sí mi yán màmá o. Àbókí mi ń dé bẹ́wájú o. Mo kàn fojú tí wọ́n sọ̀rọ̀ rẹ̀. Gbẹ́nàgbẹ́ mo ti sọmọ lọ́sọ̀tì, mo ti sọmọ ní Mùsùlùmí. Àní mo ti sọmọ ní Kẹjà, mo ti sọmọ ní Ìkẹtù. Èmi ti fọ́mọ bàbá láyé. Mo sọmọ bàbá láyé ní Banana Island. Àjọfọ́ àlẹ́nu o, mo ti sí gbogbo. Ọmọ bá sọ pé oyún dé. Babaláyé wá sọ pé òun ò ní gbà o. Ó lọ fẹ́yìn fọ́mọ torí pé èmi ò lówó. Mo lọ sẹ́yìn fọ́mọ torí pé òun ò lówó. Mo dẹ̀ ṣọ́ọ̀bù torí pé kẹ̀dẹ̀ lè lówó àbọ̀gá. Ìyẹn bẹ́ẹ̀ mi ò lówó. Mo lọ jọ́ lọ́rùn ọ̀rẹ́ mi márùn-ún mi pé o. Ìrayọ̀ mi bọ́ lọ lábọ́gé. Èmi láre kò sẹ́dá tó wọ̀ lá. Adéwálé Àyùbá lẹ fi bẹ̀rẹ̀. Kí ló wá sún yín sọ́dọ̀ Paso gangan? Bí mo ṣe ń kọrin mi tí mo ju násà orin lọ kò yé mi náà iṣẹ́ Olúwa sálẹ̀ yé Àbókí ọ̀gá ńlá àtẹwọ́ mú bàálà mi ò dàbí ikú gan yẹ lóko ìpẹ́ kan o onítòun bá ti jí báàjì ló máa ń bẹ́ ipò ẹ̀pà lẹ́hùn iṣẹ́ Ọlọ́run táàtì lójó orí bẹ́ẹ̀ ń Àbókí. Alhaji Wasiu Alabi Pasuma ó jẹ́ èèyàn tí mo nífẹ̀ẹ́ sí jù gan. Ju Àyùbá lọ. Ẹ sà etí ilé bá kan ilé tọ́lẹ̀dẹ̀ bá kan dẹ̀dẹ̀ sà ó máa ń kọ́gun síra jura wọn lọ. Òun náà mo sọ pé ju Àyùbá lọ. Ló jẹ́ ń sọ pé mo ti tẹ̀lé Pasuma ẹ ò lè dá mi dúró Pasnati. Ọmọ Akọ́láwọlé Alátọ̀dá o. Ó máa ti tẹ̀lé Pasuma o ò lè dá mi dúró. Ẹni tó wù mí mo tẹ̀lé ẹni tó wù yín lẹ tẹ̀lé lọ. Mo sọ pé àìtètè mọ́. Ló jẹ́ kí n sọ́fà o, mi ò jẹ́ kó ètè rí mi nígbó. Àtẹ́ nǹkan pátánà Àyùbá hàn mọ́.
lọ́rọ̀ kan ó alihamdulilayi yẹ lọ sórí Àlàbí ọjọ́ yẹn máa. Àlàbí ọjọ́ yẹn máa yẹ ó Pasuma o jíbá tí ó ti rò pé ìwọ tó bá mọ̀ pé o lè kọ Paso 500,000 àwọn ẹjọ́ ní ọmọ tó lè tákù ẹ̀ ẹnìkan ti gbówó yẹn lẹ̀. ọmọ tí wọ́n parí kọ́ra fún ọmọ wa ni mo wà náà mo tún wo ẹni ó yàtọ̀ dápọ̀ wá bí ẹni ò sí ó níjọ́ ẹni òní tó ń jẹ gbádùn kọ́kọ́ jẹ kóró ẹni tó sùn ní bùsùn kan sùn pákó kiri ìbùtọ́ lọ gbé mi sílẹ̀ ní ó yàtọ̀ Ọláwádé lórúkọ mi bá fọ́nkáyé o. Now Aboki ẹlẹ́dọ̀dọ̀ Dami Music ọdún wo nìyẹn? Ìyá 2000 ni mo wà ní ọ̀dọ̀ Ọ̀gùdámi. Ìyá 2000. Bẹ́ẹ̀ni sà. Àsìkò táwọn Tẹ̀kúmà náà dé nìyẹn náà àbẹ ṣáájú Tẹ̀kúmà débẹ̀. No mi ṣáájú àwọn Tẹ̀kúmà débẹ̀ Tẹ̀kúmà ti wà pẹ̀lú wọn before kí mi tó dé. Kónkó ló ń kọ́. Àwọn Kókólé wọn mú Kókóló bá mi bẹ́ẹ̀ ni sà. Ìgbà tí Ṣáńkó lọ ni a fi gba Kónkóló wọlé ńgbà yẹn. Kí ló gbé Ṣáńkó lọ? Ó rí promoter kan ní Mushin ńgbà yẹn náà. Ṣáńkó yẹn kọ́ ni Àtọ̀dátìdé Ṣáńkó Rashidi ẹ̀dákun ẹ wá wò mí o. Bẹ́ẹ̀ni sà, you got it. Okay. Now year 2000 lẹ́wà pẹ̀lú Ọ̀gùdámi. Rẹ́kọ̀dù lẹ́ á ṣe pẹ̀lú wọn. Mo ṣe rẹ́kọ̀dù pẹ̀lú wọn ní 2005 torí mo pẹ́ lọ́dọ̀ wọn dáadáa. Kí lẹ pè title? Kí lẹ̀ ń ṣe lọ́dọ̀ wọn tẹ́ fi ṣe rẹ́kọ̀dù láti 2000? Ìgbà tí mo dọ́dọ̀ wọn ti ṣàlàyé fún mi pé àwọn máa ṣiṣẹ́ mi o ṣùgbọ́n mo máa ní sùúrù torí pé èrò pọ̀ lẹ́yìn Illegally o báwọn àti ti pọ̀ ńlẹ̀ gan ṣùgbọ́n báyé ń ṣe mí. àsìkò náà làwọn ọmọ ọlọ́pẹ́. Yes na ọmọ ọlọ́pẹ́ ọmọ ológo bẹ́ẹ̀ ni àwọn bàbá tí náà wà ńbẹ̀ bàbá tí Ọbásanjọ́ dẹ́jẹ́jì tó wà ní Fàjẹ̀dọ̀ náà wá síbẹ̀ ẹ̀gbọ́n mi Taofik Asade Koyokoyo àwọn náà wà ńbẹ̀ àjọ wà ńbẹ̀ àpọ̀ ńbẹ̀ gbọ̀ngbà yẹn lọ àwọn Islamic singer kan náà àwọn bíi Ijó Ànábì àpọ̀ ńbẹ̀. So year 2005 lẹ ṣe rẹ́kọ̀dù kí lẹ pè title rẹ́kọ̀dù yẹn? Aboki náà la pè but kò jáde lọ́dọ̀ Ọ̀gùdámi táìmù yẹn àwọn tí wọ́n jẹ́ artist ẹgbẹ́ mi àti ọjọ́ ní issue àwọn aláwọn òṣìṣẹ́ artist kọ̀ọ̀kan mọ́ pé kẹ́nìbọ̀dì máa lọ mo ṣe mú master mi lọ sọ́dọ̀ àwọn èèyàn kan ṣáà help mi bẹ́ẹ̀ ni rẹ́kọ̀dù mi fi jáde ní 2005. Ta ló wà tà? Adé promoter kan ní Lájà Olókun Àjà. Ṣé ẹ rántí nǹkan tẹ kọ́ ń bẹ̀? Mama yo papa yo send daddy re so don Saudana fẹ́ kọrin Àbòkí ní Fújì fẹ́ pẹ̀dẹ̀ ẹ jẹ́ ká jó with God I go make am ẹ̀yà Àbòkí with God I go make am o báwo ènìyàn gbé ìmọ̀ràn láti fà mí sẹ́yìn o báwo ènìyàn gbé ìmọ̀ràn láti jà mí kulẹ̀ o with God I go make am ojú ẹ̀ ní máa là àárí ọ̀nà ìpamọ́ṣẹ́ rẹ̀ ọ̀rẹ́ mi máa mo ní ọ̀rẹ́ mi má ṣe bí ọ̀yẹ́ má ṣe bí Ọlọ́run ọba Àbòkí ọ̀rẹ́ mi má ṣe bí ọ̀yẹ́ má ṣe bí Ọlọ́run ọba irú èèyàn pọ̀ gan-an tó bá jí irú Ọlọ́run kò máa ṣe láyé rárá irú Ọlọ́run kò máa ṣe o. Inú rẹ́kọ̀dù yẹn mo ti. Ìyẹn ni first record àbí? Bẹ́ẹ̀ ni sà. Èwo wá ní second record? Second record ni mo ṣe ní kan bíi 3 years ago. Fún èmi fúnra mi ni mo ṣe torí mi ní promoter mo try mo gbìyànjú so èmi fúnra mi mo ṣe bẹ́ẹ̀ tí mo wá gbé fún marketer kan gbà ẹ̀ issue record lóyún Ẹgbẹ́dá. kí lẹ kọ́nù yẹn? Àbòkí ọjọ́ máa ti dé ayé ẹ̀ bá mi mú jó tó bá jẹ́ ká kọrin àwa lè kọrin o ó jẹ́ ká pèdè àwa lè pèdè àwọn àgbààgbà tó mọ́ nípa ojú wọn lórí Àbòkí ọjọ́ máa ti kò ní tán èyí ṣe èyí kan kò ní tán lọ́wọ́ alájà kan láyé every day happy music every night advertising Fujo every day happy music every night advertising Fujo ìgbà tí ń lọ náà méjì tí ń lọ náà méjì ìjòyìn lọ iṣẹ́ oríran mi lóyún. Àbòkí mo tẹ ọmọ Faransé dẹmọ gidi gan orí ní mùsùlùmí gbé sáà ní abọ́gá iṣẹ́ oníran mi mò ń jẹ o òdùpẹ́ mo rí iṣẹ́ ìjìjì ní kékeré àrà mi èèyàn Àbòkí màmá bàbá fífi sí lè wé mọ́sí fífi sí lè wé mo fẹ́ kí n lẹ́dùn kéèzàn o ṣùgbọ́n I lost the life I lost my parents wọn ò ní bàbá láyé wọn ò ní màmá òṣèlúràn lọ adágbé àdáfàràn àfẹlẹ́dà mi o iṣẹ́ orí rẹ̀ mi lóye o
àbòkí mo tẹra mọ́ àti ìjà oríran mi mo jẹ àbòkí mo tẹra mọ́ àbòkí ọ̀gá ńlá Junior Pasuma rè o ọmọ Pasuma rè. bẹ́ẹ̀ ṣe wá bẹ̀rẹ̀ tẹ́ ń kọ Pasuma yẹn ẹ ti láǹfààní àti rọ́ọ̀gà ńlá. bẹ́ẹ̀ ni mo ti first time Mr. Uncle Dami Kọ́láwọlé wọ́n kọ́kọ́ gbé mi lọ sọ́dọ̀ wọn nígbà yẹn lọ so later. ṣé gbà yẹn náà lẹ ti ń kọ Paso. mi kàn ń kọrin ni mo bára mi bẹ́ẹ̀ ni mo bóyá àwọn èèyàn ló sọ fún mi. ṣé gbà yẹn náà lọ ti ń sọ àbí. tipẹ́tipẹ́. now láti gbà yẹn 2005 lẹ ṣe first record ẹ lẹ ṣe kejì in 3 years ago àwọn composition yẹn ń kọ ta ló ń compose fún yín. iṣẹ́ olórin Adébájí ṣẹ́ríṣẹ́ fújì yìí o iṣẹ́ ọ̀jọ̀gbọ́n Adébájí o sóun ló jẹ́ Bámi Àyìndé Barrister o tó fà ilẹ̀ lọ́jọ́sí o wọ́n ní iṣẹ́ olórin iṣẹ́ àwọn ọ̀jọ̀gbọ́n máa ní ká tó kọrin tó lọ gba Adébájí o ká kọrin onílàákàyè ká tó fìlú sí ká tó làlùjọ́ sí Adébájí o iṣẹ́ àwọn ọ̀jọ̀gbọ́n máa ní àwa la máa kọ pé iṣẹ́ lóògùn ṣe o a tún sọ pé múra sí iṣẹ́ ọ̀rẹ́ mi àwa náà là ó sọ Adébájí pé iṣẹ́ kọ́ lóró alùbáyé ká sóun lójú òun abọ́gẹ́. ẹ tí dáhùn sáwọn ọ̀jọ̀gbọ́n ló ń compose fún yín lọ́rọ̀ kan. ẹ̀bùn Ọlọ́run ni ẹ̀bùn Ọlọ́run ni. tí kò jẹ ẹ̀yin lẹ ń compose orin fún ara yín. gẹ́gẹ́ bí olórin fújì. Yes sir. Bẹ́ẹ̀ni sir. àwọn ìrírí wo lẹ́yìn ti ní nídìí iṣẹ́ fújì. kí n tó rí promoter ń gbà yẹn nǹkan Dakar fowó ṣe jump pé kí n kó tó di pé Ọlọ́run lo èèyàn kan tó ṣàjẹ́ kí n mọ Uncle Dami gbà yẹn ìgbà tí mo dẹ̀ ti kó lọ́dọ̀ Uncle Dami náà ire pọ̀ lóṣìṣẹ́ bíi ká lọ sóde ọjọ́ kan tí ó jẹ́rìí tó pé mi lè gbàgbé mo lọ ṣeré ní Ìdúmọ̀tà ní ṣáìdì ojú ọlọ́bìn yẹn lẹ́kọ̀ọ́ bá ṣe to stage tán báyìí àti wọ́n ti to stage kí tó dẹ̀ tí wọ́n abẹ máa gbé sí báwọn bọ́ọ̀sì sì yàrá ni pé níbo Yorùbá gan tí kọrin báwo la Hausa ṣe fẹ́ kọrin bíbá. àtọ́jà ti dé Kọ́lá dé jòjò. èyí tó tún wá gbé wá lọ́tẹ̀ yìí ó ní agbára ó ti ṣe bẹ́ẹ̀ rí ó kó gbogbo àgbà lọ sí orí òkè Olúmọ. oore tọ́lọ́run á ṣe fẹ́yìn olólùfẹ́ ètò Katsina tí á kó. alọ́láyọ̀ abọ̀láyọ̀ èyí tó tún wá gbé wá lọ́tẹ̀ yìí ó ní òun fẹ́ kó gbogbo àgbàlagbà arúgbó lọ sí swimming pool. eléyìí tó máa dùn ó máa lárinrin o ẹ wá kẹ́ darapọ̀ mọ́ wa kẹ́ jẹ́ ká lọ Katsina tí gẹ́gẹ́ bí ìṣe rẹ̀ Katsina tí ṣúgà ẹ má gbàgbé o lọ́tẹ̀ yìí swimming pool ló máa kó wa lọ àjọmọdé bẹ́ẹ̀. bọ́bá ti yá o ti. ó dá wa dúró gan-an níta fi ọjọ́ afẹ́ tó 2 hours báwọn ò gbà sẹ́ àbókí ń bo nílẹ̀ bá bẹ̀rẹ̀ sí bẹ̀rù ó yẹ jọ òkè Yorùbá ni mí àwọn fọmi òkè mẹ́sẹ̀kìtì ìyẹ́gọ́ ló wá jẹ́ kí wọ́n pé nǹkan tí mò ń ṣe yóò pè mí o báwo ni àwọn sáà àbókí ṣe jẹ́ mọ́ ọmọ Yorùbá so ló jẹ́ kọ pé àbókí mi bẹ̀rẹ̀ àjì ìṣe mọ́lá Haúsá àbókí ọ̀gá ńlá ìṣe mọ́lá Haúsá ọmọ Yorùbá lèmi jẹ́ ọmọ Yorùbá lè mo wá ní sáàmà omi ìjọba Haúsá mọ́tò ilé-ẹjọ́ ọmọ Ìgbò abimọ́jọ Kàlábá ṣùgbọ́n mi mọ́ sí ní ipò ọmọ Yorùbá lèmi o ojú àtọkọtọkọ ọmọ Yorùbá lèmi o Katsina tí ṣúgà ṣe bọ́ ọmọ Yorùbá lè gangan abúlé. ẹ̀yin kàn lo àbókí yẹn ṣé wàá gbá Haúsá rárá. mi ò gbọ́ wá ń pa ọbẹ̀ tí akọrin Haúsá ń gbà yẹn. báwo lẹ ṣe kọ́ ẹ jẹ́ ń gbọ́. àṣàrò ta èèyàn tàrẹ́ mú kàṣàrò wa àṣàrò ta èèyàn tàrẹ́ mú kàṣàrò wa àmì nìyẹn dẹ̀gbẹ́ sọ́mà tàrẹ́ tẹ̀kẹ́ ìbá dẹ̀gẹ́ báyà kàmí ní ìbáṣà ṣé gòbè ṣèdè sáfẹ́ ṣé gòbè ṣèdè sáfẹ́ o alẹ́ ilé dọ́là ìbáde tọ́nà o àbòkí ọ̀gá ńlá ọ̀pọ̀ ìlóṣó tó kọ́ fújì rẹ̀ bàbá gbogbo aṣẹ́wó ló dọ́là kílẹ̀ tó bàbá gbogbo aṣẹ́wó. yes ó dọ́là kílẹ̀ tó ẹ kò sọ mú wákà yanyan kò sọ mú wákà jí dáadọ́ ó dọ́là kílẹ̀ tó máa yan abókè. èwo ni bàbá gbogbo aṣẹ́wó ń bẹ̀. àṣà ni ẹ mọ̀ pé lágbo wa oríṣiríṣi ló máa wà ń bẹ̀ so àwa là ń tẹ́ máa aṣẹ́wó. ìwọ tó aṣẹ́wó tó ń ṣẹ́wó fún yàn ó wà lágbo wa àwọn tó dẹ̀ wá mú pàrọ̀ tí wọ́n náà máa ń pọ̀ lágbo wa so ẹni tó bá ti fẹ́ wàá bá pàdé lágbo wa. ẹ tún Haúsá yẹn kọ fún mi. ọ̀sáró wa ta èèyàn sáré mú ká sàrò wa ọ̀sáró wa ta èèyàn sáré mú ká sàrò wa àmì nínú dẹ̀gẹ́ sọ́mà tàyẹ̀ tẹ̀kẹ́ bá dẹ̀gẹ́ káyà kàmí ní ìbáṣà ṣé gòbè ṣèdè sáfẹ́ ṣé gòbè ṣèdè alódọ́là
Kasinati alatọ́ndà ọmọ akọ́láwọlé ayọ̀ dọ́là kílẹ̀ tó mọ́ ó dọ́là kílẹ̀ ṣé túmọ̀ ẹ̀ nìyẹn àbí dọ́là kílẹ̀ tó mọ́. gbogbo ẹ̀ nìyẹn Haúsá mi wò lẹ tún fi kọrin. Ìdáná túná dèzàfẹ́ ìdáná ìdá kóbẹ́kóbẹ́ wà sí iná ṣe dáadé o kòmí abúlé ṣe dáadé ọba kejì yàrá àyà bọ̀gá ọba kejì yàrá o kòmí abúlé ṣe dáadé ìsáwúsá ọmọ Yorùbá lémi o ẹ má ṣe gbé mi lọ síbi tí n fẹ́rẹ̀ rárá o. Àbókí tó ń kọ fújì ni a ti gbà lálejò rí orí ètò yìí tẹ̀sí ń wo káàkiri àgbáyé mo sì ní nítorí Àbókí yìí competition tó kàn fẹ́ wáyé ẹni tó bá mọ̀ pé ó dáhùn lójú tóun lè kọ Pàṣọ ní ilẹ̀ tó mọrin Pàṣọ tó ní style Pasuma ẹ tiẹ̀ dìde fún mi Pàṣọ kan náà. Àbókí tó ń kọ fújì mọ́ títí dé. Káàbọ̀. Kasinati ṣúgà lọ́bọ̀ náà mi lò ó ń lọ́bọ̀ náà lò tó tọ̀nà ògo. Àwọn tẹ́ ti gbọ́ tẹ́lẹ̀ tó ṣe pé ẹ ò gbọ́ wọn mọ́. Àwọn tẹ́ ti rí tẹ́lẹ̀ tó ṣe pé ẹ ò rí wọn mọ́. Àtàwọn tá a tiraka láti di ìlú mọ́ká káwọn aláàánú kí wọ́n lè rè kí wọ́n lè rè mí. Ọwọ́ epo bẹ́wájì ò lọ máa yẹ máa ń ńlá wọn ló ní fítámì náà ó wà náà rè gan. Ṣùgbọ́n tó bá dín ní dánlẹ́jẹsẹ̀ ò wà ní wọn ká nílẹ̀ wọn rọ̀gbẹ̀ o. Wọ́n lè ló lè HIV nínú ó ní Ebola nínú ló jẹ́ kan ká nílẹ̀ tán rọ̀gbẹ̀ o. Ọwọ́ àwọn tí mo pè ní ẹ̀gbọ́n mi o wọ́n láwọn ní bùkátà tí wọ́n wà láì ó tọ́ mo rí pé wọ́n ní bùkátà tí wọ́n o. Ẹwà àwọn tí mo pè ní ọ̀rẹ́ mi wọ́n fi mílẹ̀ wọ́n rọ̀gbẹ̀. Ẹ wá ìyàwó tí mo gbẹ́kẹ̀lé èèyàn ojú mi ò bó mi jẹ́ oró mi pèyà. Ṣùgbọ́n tára lè gbẹ́kẹ̀lé o Akọ́láwọlé ojú ìsàtì àmọ́ nìyẹn bá Ọlọ́run lè mí gbẹ́kẹ̀lé wa ṣàánú ìbá àdètò ọ̀nà òmìnira. Kí ló wá dé tójọ́ mẹ́ta tí ẹ ti ṣe rẹ́kọ̀dù gbẹ̀yìn kí ló ṣẹlẹ̀ tí kò sórin mọ́ ni. Ìgbìyànjú mi lórí music kọ́lọ́n kó bá mi dé ládé mò ń gbìyànjú torí pé mo fẹ́ jẹ́yàn. Mo ń tẹpá mọ́ṣẹ́ mi o Àbókí ṣe ń gbọ́ Kasinati mo ń tẹpá mọ́ṣẹ́ mi o torí ìgbà tí n bá ti dàgbà tí n bá dárúgbó orí ìgbà tí n bá ti dàgbà kí n lè rere jẹ̀bi kọ́ ṣiṣẹ́ lóṣù pa ṣé lọ́rùn mi ò sọ̀lẹ̀ àsìkò tí ẹ rí ẹ ní kò ètò ṣùgbọ́n tásìkò bá ti dán nísẹ̀yìn o á dàbí ìdán ìgbìyànjú tí mo gbà àtàtẹ̀yìn o kì í ṣe pé mo jó Àbókí ọ̀gá ńlá Plan B Fuji mi Junior Pasuma mi n ò jó rárá ṣùgbọ́n àìtètè rí promoter àwọn aláàánú tó máa gbé mi dìde òun ló bá sábà fi Àbókí mi jó bàbá mi jó rárá so mo gbìyànjú orin wà lẹ. àwọn ní Àbókí ọ̀gá ńlá mọ̀ tó ń kọ Pàṣọ. mo mọ Alhaji Tirin Lẹ́dà mo ẹni ẹ mo mọ̀ pé òun náà ń kọ Pàṣọ torí Alhaji ti nà lọ́wọ́ wọn ti náwó ẹ̀ sókè sówó. ó ní Alhaji Tirin Lẹ́dà yẹn wà. ó wà ní Ìbàdàn. Adéolú Jackson ńkọ́. mo mọ àwọn náà. lẹ́gbàá ń bì. mo mọ àwọn. Tai Currency ńkọ́. Alhaji Tai Currency mọ́. nínú gbogbo àwọn yẹn ta ló lè kólẹ̀ pé kẹjọ wá ṣe competition pàtó sẹ́lù lè bá yín pé aláyẹ jẹ́ ń sún sẹ́yìn. gbogbo àwọn tó ń lọ kọ́ Pàṣọ ni mo mọ̀ pé wọ́n ń gbìyànjú ṣùgbọ́n ní ti tèmi èmi náà dádúró lórí ọwọ́ mi lórí ti Pàṣọ. kò sẹ́ni tí ó fẹ́ máa kọ́ Pàṣọ bóyá wọ́n wà ní láì Pàṣọ tí ẹ̀rọ àwọn máa bà mí pé àbí màá wá sọ pé ẹni. òkè tó bá gbé ń sẹ́gbẹ̀ẹ́ Tai Currency sí ẹjọ́ máa fà. a máa kọrin lọ. ẹjọ́ máa fà. máa try best mi sá. jẹ́ ń change style fún ẹ já lọ sí bòjì. àná òjò ti ń rọ̀ òjò wẹ́líwẹ́lí Kasinati ló délé ìsílẹ̀ ń gbà mí ọmọ adéjọ́jọ́ Kọ́láwọlé mi my brother. ìdí tí mo fi ní ká bọ́ síbi ni pé ọ̀rọ̀ Pasuma kan mọ́ rántí adé máa ń ṣeré gálẹ̀. adé máa ń ṣeré gálẹ̀ adégún kẹ̀kẹ́ níbi tí ìyá ẹlẹ́yin ìjòkó sí. ó kọlu gbẹ́ ẹlẹ́yin gbẹ́ ẹlẹ́yin ok mo ti get tiẹ̀ mo ti get Àbókí ọ̀gá ńlá o kì í ṣe pé Àbókí máa ń kọ orin Pàṣọ gangan Àbókí ní orin tiẹ̀ gangan Àbókí ọ̀gá ńlá. bàbá ta ni ká sọ pé ẹ wá kọ́ṣẹ́ orin lọ́dọ̀ ẹ̀ gangan. mi ò kọ́ṣẹ́ orin lọ́wọ́ ẹnìkan kan sá. ẹ lómele lẹ́yìn èèyàn. náà. ẹ gbérin fólórin kankan rí. mi gbóni fólórin kankan rí. Èkìtì ní. bẹ́ẹ̀ ni sá. Pasuma mọ. Kwara ni wọ́n Òró bẹ́ẹ̀ jìnnà sékìtì báwo ni ohun yín ṣe wá wọnú ara wọn báyìí. iṣẹ́ Ọlọ́run ni
kò yé mi náà because àwọn èèyàn wá ní ọmọ yẹn ń kọ́ ni bọ́n bá ṣe sọ mú kó máa ń wò pé kí ló ń ṣẹlẹ̀ bẹ̀tì àánú mo rí gbà. ok báwọn èèyàn ṣe ń wò wá ń sìn tabarẹ́ nìkan tó ní pé ok mo fẹ́ sponsor ẹ̀ kó wá ṣe rẹ́kọ̀dù ṣórin wà nílẹ̀ ni. bẹ́ẹ̀ ni sọ ló jẹ́ ń sọ pé aláàánú mi dá olùrànlọ́wọ́ èmi o ẹni tí ó bá mi gòkè ọlọ́tètè rọwọ́ sí mi kó tó pẹ́ jù o because ọjọ́ orí tí ń lọ àbòkè mo jìyà lọ́pọ̀ púpọ̀ gidi gan wo ọ̀pọ̀ fi mí ṣe yẹ̀yẹ́ tí bá ti ń lọ èdè orin wọ́n ní kò lè lé ohun bò fún ló máa mú ẹ̀wọ̀ wọ́n ń pè mí lólófò àbòkè Kasinati aláàánú mi dá o olùrànlọ́wọ́ ayé ẹni tó bá mi gòkè ọlọ́tètè rọwọ́ sí mi kó tó pẹ́ ìyá pẹ̀lú bàbá ọmọ àwọn sálà lánà àkọ́kọ́ mo dẹ̀ láwọn méjèèjì mọ́ láti kékeré mo jìyà gan jù mo ti gbégbá lábàárù rí abókí tí mo ti wí bàárò tọmọ lápé mo ti ṣiṣẹ́ ní ìbọ̀yẹ́bírí sọ pé mo sọ ọmọ ọ̀dọ̀ ní dùmọ́ta kí n lè jẹun ọlọ́run kò dẹ̀ ń wojú ẹlẹ́ ní jẹ́ ká láàánú mi tètè wá. ọ̀gá o Pasuma náà ti ń gbà wọn lórin jáde. bẹ́ẹ̀ ni sà. ọ̀gá ńlá náà ti ń gbà wọn lórin jáde mo dẹ̀ mọ̀ pàlájì máa ń wo program mi dáadáa tílò alájì bá sàn yín yẹn ń sìn nǹkan báyìí tí Pasuma náà yóò kè àbókí ọ̀gá ńlá mo fẹ́ sàn yẹn. inú mi máa dùn gidi tí bá ṣáájú bá. alájì Wasiu Alabi Pasuma. wọ́n ní kọ́ lọ́ọ́ pè mí wá kí wọ́n ṣe rẹ́kọ̀ ọ̀dọ́. àbókí ọ̀gá ńlá ni mo bá yín mú jáde yìí. wọ́n ṣe rẹ́kọ̀ ọ̀dọ́. ẹ ti mọ̀ tẹ́lẹ̀ ṣùgbọ́n tún ayé ẹ̀ ni mo gbé wá tẹ̀ ń gbọ́ yìí. ó fẹ́ràn yín bí ojú style Pasuma ló ń kọ́ bọ̀ tó ń fún rẹ̀ ń create orin ẹ̀ ó dẹ̀ ń gbé ògo Pasuma ga ní gbogbo ibi tó bá ń dé. àbókí ọ̀gá ńlá ló wá ń ké tantan pé òun fẹ́ràn lọ́wọ́ àwọn èèyàn pé òun fẹ́ gbé rẹ́kọ̀dù jáde òun wẹ́n tó lè gbé òun jáde mo dẹ̀ rí lẹ́nujọ́ mẹ́ta ìpé Wasiu Alabi ti ní record label olórin kan náà wà ń lọ Abẹ́òkúta ń bí Aláyọ̀ melody singer ìyẹn ló dọdún tó ń bọ̀ kóhun tó bẹ̀rẹ̀ sí gbà òun lórin jáde bàbá kan wà tó ń jẹ́ Mọ̀jídì Àjàní bàbá Alápàlà 88 years lẹ́yìn táláyọ̀ rí bàbá yìí lórí program mi Aláyọ̀ ti sign bàbá yìí rẹ́kọ̀dù wọn gan máa jáde láìpẹ́ yìí àbókí ọ̀gá ńlá rèé o gbogbo ẹ̀yin èèyàn tẹ́ ẹ bá nífẹ̀ẹ́ Pasuma ẹ̀yin tẹ́ ẹ nífẹ̀ẹ́ orin tẹ́ ẹ sì nífẹ̀ẹ́ àwọn tó ń gbìyànjú láti jẹ́ èèyàn rẹ́kọ̀dù lòun fẹ́ tún fún wọn lórin kan jẹ́ ń gbọ́ pé orin wà nílẹ̀. àbókí káàkiri tó àgbà kábí kọ́mọ lóògbà wà lání àpèjára kábí kọ́mọ léde o kì í ṣe fọ́ọ̀mù ọmọ àwà lání akèrègbélé tó bí bàbá ni àjòjẹ fún orí bá ti gbàlẹ̀ wá dire ire tó kò nílẹ̀ àjọ máa kó ní ìrèlé kíkọ́ òkìkí jáde o tó bá ti wá jáde o kì í ṣe léyìí tó tọ̀ o tó ṣe pé ó máa wòkun láìpẹ́ o kì í ṣe léyìí tó tọ̀ o tó mú ẹ̀mí lọ́bẹ̀ wájú o òkìkí àjọ máa ìrèlé kíkọ́ ilẹ̀ Amẹ́ríkà o kábímọ lè mọ kálọ̀ lo ìbò àbókí ọ̀gá ńlá orí bá ti gbàlẹ̀ wá dire tó kù nílẹ̀ àjọ máa kó. bí àwọn èèyàn bá fẹ́ ṣe patí náà ẹ máa ń perform dáadáa. bẹ́ẹ̀ni sà. àti ń súnmọ́ àsìkò tán máa ṣe day àti ń súnmọ́ àsìkò tán ń ṣe carnival àti ń súnmọ́ àsìkò tán ń ṣe end of the year party gbogbo ẹ̀yin tẹ́ ẹ fọ́ lórin gidi níbo lẹ fi kalẹ̀ sí gangan náà. Ebi sọ́kọ̀ sọ́là wáwá o tá a ti gbọ́ ìjà àdé sọ́kọ̀ tá a sálà wáwá tó fi dé yànnà lógbò tá a ti gbọ́ ìjà tá a ti gbọ́ ìjà àdé. gbogbo ẹni tó bá bá mi rí Portable Ọlálọmí Sàsú àdúgbò yóò jìnnà síra wọn. èmi àti Portable àti ṣe káàkùn mo ti dúró ọkùnrin yẹn adébẹ́ àjò tẹ́tí gbọ́. àyíngán ti di international ẹ sọ yẹn mọ́dọ̀ tẹ́lẹ̀ lẹ́jẹ́ kí n máa fẹ̀ fún báyìí Alhaji Wasiu Alabi Pasuma rẹ́kọ̀dù wà ńlẹ̀ o orin wà ńlẹ̀ tí àbókí ọ̀gá ńlá tó fẹ́ gbé jáde gan àwọn tó fẹ́ ṣe patí ńkọ́ ṣé gbogbo yẹn náà wà. band boy ti dẹ̀ pọ̀ tó wà ńlẹ̀ dáadáa kò dẹ̀ síbi tẹ̀ ti lè kọrin àti pé bóyá Èkìtì Àkúrẹ́ everything béèrè kan lọ́wọ́ àbókí ṣé rẹ́kọ̀dù ń tà mọ́. ó ní bá a ṣe ń ṣe tán fi ń orí social media náà ni gbogbo ẹ̀ ń gbà jáde ń sìn. tó mọ pé lónìí fúnra rẹ̀ náà lè ṣe single ṣá. bẹ́ẹ̀ ni sà. èyí tẹ̀yìn àti Portable ṣe yẹn ìbáraẹni yẹn máa drop. mo ṣe ń ṣiṣẹ́ rẹ̀ lórí torí mi kò fẹ́ kó drop ṣá mo fẹ́ kó drop ṣá mo fẹ́ kó nípa nínú ayé mi ohun tí ò jẹ́ kí n sáré ju síta ni. ìyẹn ti wà ńlẹ̀. báyìí. ẹ tún fún wọn lóhùn. iṣẹ́ tí mo yàn láàyò orin ni
wọ́n máa ma lọ́nà méjì torí lọ ìbàdàn tọ̀nà bàbá abẹ́ àjẹ́ màrí o ọkọ̀ olóso tó ń kọ́ fújì o àní ọlọ́nà méjì torí ọkọ̀ olóso bàbá gbogbo aṣẹ́wó. ṣolóṣó níyàwó yín ni. ọkọ̀ gbogbo àwọn olóṣó ni mí gbogbo àwọn olóṣó. bàbá àmọ́ fẹ́ mọ̀ ni. now wọ́n fẹ́ sọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn báyìí gbogbo ẹni tí a bá fẹ́ pè wọ́n pátá tí ẹ̀ ń fẹ́ orin gidi tó ní í ṣe pẹ̀lú good music ẹ tún fún wọn lórin ẹ tún fún wọn lórin. ọlọ́kìsà tó ti dá málàsọ rẹ̀ fúnra sí o bóyá títí lẹ́gọ̀ọ́ pèsè ní kọ̀ọ̀kan tó ní láre títí lẹ́gọ̀ọ́ máa ṣe ní kọ̀ọ̀kan tó ní láyò ẹni tó bá ga ẹ̀ máa ṣe gbèrò kí wọ́n kó jábọ́ ó lè kọ́ ẹ lọ́la òde lè kó wọn tí ó bí nínú kẹ́nìkan máa sọ pé bọ́ ṣe gòkè kí wọ́n kó jábọ̀ àwọn tí wọ́n ga ẹ ọlọ́run bá ló gbé wọn ló débẹ̀ ó lágàbà tí wọ́n gùn tí wọ́n fi lé tété ìwọ́n tó bá sọ pé ní tó gòkè kí wọ́n kó jábọ̀ agbára ọlọ́lẹ̀ wájú ẹ̀ wá sí ìlú ẹ lọ́wọ́ ìsọ̀rọ̀ bá sọ̀rọ̀ bíi ti Katsnati àyà sọ pé ó ta kéríà ẹ̀wọ̀ bó lórí bá kọrin àdìdún wọ́n lè sọ pé ó wá àjà sọ àjà sọ iná bá ti ná láwùjọ wọ́n sọ pé ẹ fúnra sí i wọ́n lè sọ pé ti dọ́gbọ́n sí tàbí gúrú mi ló gbà ó lójú ọ̀tá kò sẹ́ni tó lè pòjú ọ̀yá o níṣojú ọ̀tá kò sẹ́ni tó lè pòjú ọ̀yá o pòjú ọ̀yá mo ní lójú ọ̀tá kò sẹ́ni tó lè pòjú ọ̀yá o lójú ọ̀tá mo tẹ kò sẹ́ni tó lè pòjú ọ̀yá pòjú ọ̀yá mọ́kẹ́. now ìgbà tẹ́ wà ń kékeré tẹ́ bá ń gbọ́ Pasuma ṣé máa ń gbọ́ nǹkan tí Pasuma sọ. ó yé mi yéké dáadáa. gan ṣé kí n test yìí. mo gbọ́ orin mo máa ń gbọ́rọ̀ wọn dáadáa. rárá mẹ́tẹ̀ẹ̀ta màmá. rárá mẹ́tẹ̀ẹ̀ta màmá fi wọn wá rárá mẹ́tẹ̀ẹ̀ta màmá fi wọn wá kàrà lẹ́kàrọ̀ kó ká tó ra mọ́tò rárá mẹ́tẹ̀ẹ̀ta màmá fi wọn wá. Tátàtà mẹ́tẹ̀ẹ̀ta màmá gbé bá tátàtà mẹ́tẹ̀ẹ̀ta màmá gbé bá kàtàlé kàtókò kàtúta mọ́tò kàtàtà mẹ́tẹ̀ẹ̀ta màmá gbé bá. ó yá ìtàn bàbá gbé kànga. ìtàn bàbá gbé kànga o èyí tó lọ gbé kànga ìgbà tó gbé wọn sábà sọ kàkà kọ́kọ́ bí àwọn ọkọ̀ fọmọ yálù ni o torí bó ti débẹ̀ rí o. ẹ mọ̀ bá wí Paso ibi wọn bá ló ń gbà lọ òfò kànga dí kànga Paso ìyá ni sípìrì ẹ lọmọge má máa sọ. ọmọge sípìrì iṣẹ́ tó yẹ kó máa ṣe wọ́n ti lẹ́lẹ̀ sísọ ọmọge má ṣe bẹ́ẹ̀ yẹ kó wá pa o sísọ ọmọge má ṣe bẹ́ẹ̀ yẹ kó wá pa kó wá pa o. ta ló pa Jésù èmi kọ́ ló pa Jésù lóyún Alábí Pasuma bàbá àkàtò àǹtí kílẹ̀ ń tà àǹtí kílẹ̀ ń tà àbókí tó bọ́ fújì àbókí ọ̀gá ńlá lólówó ẹ̀ Junior Pasuma wọn ni lólówó ẹ̀ mo bá sanwó ẹ̀ àbókí tó bọ́ fújì ta ló máa sanwó ẹ̀ ọ̀gá mi sanwó àbókí ló sanwó ẹ̀ ẹ̀yin lẹ́ sanwó tìbí àbókí ló sanwó ẹ̀ ó yá fún wọn nọ́mbà wọn mo fẹ́ kẹ́ mọ̀ pé ẹ̀ńtátẹ́nà gidi ni ẹ̀ ń wò látàárọ̀ ẹ sọ nọ́mbà tán lè pè yín sí gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ nǹkan tó ń jẹ́ good music àbẹ́fẹ́ kan bá yín gbé orin kan jáde àbẹ́fẹ́ kan ṣe record fún yín àbẹ́fẹ́ ṣe any show ẹ pè Àbókí ọ̀gá Àbókí ló ń sanwó ẹ ẹ̀yin ló ń sanwó ẹ owó tìbítìbí bọ́dá ẹ ló ń sanwó ẹ ní tìbítìbí tá à ń sọ ta ló yẹn lọ Mẹ́kà àwọn tó bá lọ wájú mùsùlùmí ló lọ Mẹ́kà ó lè jẹ́ ká lọ Mẹ́kà o. orí bàbá ló ń lọ Jerusalem nọ́mbà yín bàbá. alẹ́ pè mí sórí àgọ́ èmi kan ti la àgọ́ pè mí sórí àgọ́. nọ́mbà Àbókí ọ̀gá ńlá 08032223880 lẹ́ẹ̀kan sí 08032223880. Ìnàjì àmì náà tù àlìkáwà ní kẹrọba wa ní aláni kékeré bó ṣe bàṣẹlá bá aláni kẹrọba wa àzáró wa sáré mú ká àzáró wa o. Ìyá mi nìyẹn dẹ̀gẹ́ sọ́mọ́tà ẹ̀jẹ̀ bá dẹ̀gẹ́ báyà kàmí ní ìbá a ní ìṣe gómìnà Katsnati ọmọ akọ́lá ọlé alátọ̀dá o ẹ̀gbọ́n mi gidi ẹ̀ máa ṣe é o a ní ìṣe gómìnà ṣèdè sáfẹ́
ṣé kò bẹ́ẹ̀ ṣètò sáfẹ́. Aula bitter tea ẹkùn akíkanjú tí ń wọ̀yá ìjà pẹ̀lú àwọn àìsàn bíi kíndìnrín èyí tó ní stone nínú kidney stone yóò mẹ́ẹ̀tì rẹ̀ tẹ́ẹ̀sì yámọ́ ìgbẹ́ dànù òun kan náà sì tún ní o ló ń ṣiṣẹ́ fún liver àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀ a tún máa ṣiṣẹ́ fún heart èèyàn ìṣòro àìlèmí sókè sódò dáadáa tó tún ṣiṣẹ́ fún ìfúnpá gíga high blood pressure bákan náà gbogbo ẹ̀yin tẹ́ bá ní ìṣòro ìsétọ̀ tá a mọ̀ sí prostate cancer gbogbo àwọn àìsàn tá a là kalẹ̀ yìí pátápátá ni yóò wo gbogbo ẹ̀sán gbogbo ẹ̀yin tẹ́ wà ní Manchester láti rí egbògi Aula bitter tea rà ẹ kàn sí wọn ní nọ́mbà 45 Middleton Garden Manchester M24 1AB tàbí kẹ́ ẹ pè sórí àwọn nọ́mbà tó wà lójú ìwòran yìí àti Nigerians nọ́mbà yìí pẹ̀lú egbògi Aula bitter tea ewé àtegbò pọ́nbélé wọ́n fi ṣe àgbékalẹ̀ rẹ̀ pẹ̀lú ra lónìí kò jẹ́rìí sí ìmọ̀ ìjìnlẹ̀ tiwantiwa.